EWA Eede. Èdè bí èdè lórí fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan. Èdè dàbí ewúro, ìgbẹ̀yìn rẹ̀ ó dùn ó dán. Yorùbá wa níbo ló lọ? Ẹ bá ń pe gbogbo ọmọ adarí dúdú hurun wá. Ẹ jọ̀wọ́ ẹ bá ń pe gbogbo ọmọ odù tó mọ̀ wá. Fanakula ni wọ́n ń pèdè wa. Don't speak fanakula ni gbogbo ayé ń wí. Yorùbá wa níbo ló lọ? Kò sí kàárọ̀ òjíire mọ́. Good morning ló kù tí gbogbo ayé ń sọ. Kí ló dé rí gbogbo ọmọ odù tó mọ̀ wá? Báwúsá bá kàwé gboyè lẹ́nu ẹ̀kọ́. Ìnákwáná ò ní kú níbẹ̀ láíláí. Ìnágẹjà ò ní kú lọ́rọ̀ tiwọn bí wọ́n ráwúsá ẹgbẹ́ wọn. Nílẹ̀ Yorùbá bọ́mọ bá jáde yunifásitì lásán ó lè pinnu pé òun ò sọ Yorùbá mọ́. A ní freedom of speech wà káàkiri. Ẹ bá ń birú wọn pé kí ni bàbá ńlá wọn ń sọ ọ̀rọ̀ rí gbogbo ọmọ odù tó mọ̀ wá. Èdè tá a sọnù ó ti já sọ̀fẹ́ tí ń bẹ láàrin ara wa nù. Báwúsá bá ń wáṣẹ́ bó bá ráwúsá ẹgbẹ́ rẹ̀ iṣẹ́ ti di ṣíṣe. Bí Yorùbá bá ń wáṣẹ́ bórí Yorùbá ẹgbẹ́ rẹ̀ lókè téńté tó di ilé iṣẹ́ mú. Bó sọ Yorùbá sí bí ẹni pé wọn ò gbédè nírú wọn tí í ṣe. Àbálọ àbábọ̀ iṣẹ́ lè di tọmọ ẹlòmíì. Èdè tá a sọnù ó tún já sọ múra sí àwa nù. Àwọn ọmọge ìṣẹ̀ yìí ìhòhò ni wọ́n rìn káàkiri lójú pópó wa. Èdè ń bẹ nínú àṣà, àṣà ń bẹ nínú èdè. Èèyàn tó ṣèdè nù ló sàpò ìyàkọ́. Wá wa wọn ìyá wa bí wọ́n ti ń ṣe láyé tiwọn. Wọ́n á múra dẹ́dẹ́dẹ́ bí wọ́n bá sán yẹrí tán wọ́n á sì tún sán yẹ̀rì. Ẹ̀rù ń bà mí fọ́jọ́ ọ̀la Yorùbá. Àwọn ọmọ kéékèèké ò sọ Yorùbá mọ́. Bí ìyá aládìí ò bá sí ńlé ṣe bọ́mọ rẹ̀ ní jogún ẹ̀bù. Ẹ jọ̀wọ́ ta ni ó jogún èdè lọ́dọ̀ tiwa níjọ́ abárebi àgbáre. Ọ̀rọ̀ mi wá dorí òdorí ó dorí òbí àti olùkọ́. Yorùbá dùn lédè ó dùn kọ́, Yorùbá dùn lédè oyin ni ẹja fi kọ́ gbogbo ọmọ wa. Èmi ò ní ẹ mọ́ sọ Gẹ̀ẹ́sì rárá o, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ má jà gbàgbé èdè tíá torí gbogbo rẹ̀ pátápátá ó wọnú ara wọn ni ọ̀rọ̀ rí gbogbo ọmọ odù tó mọ̀ wá. Akinpennu Taiwo Abd.Jaleel ló kọ tèmi jẹ́ o, ọ̀jọ̀gbọ́n akéwì tó mòye. Mo dúpẹ́ lọ́wọ́ ọba tó dá mi sáyé, ọba tí kì í sóore.